Fulani tún ti bẹ̀rẹ̀ o àwọn Fulani darandaran wọ́n mà tún ti bẹ̀rẹ̀ sí ń wá wàhálà díẹ̀díẹ̀ bọ̀ báyìí o ṣé lè yóò wá pọ̀ ju ọ̀gànjọ́ òru ló wá kù tí wọ́n lọ ń da ẹran nínú oko eléyìí lágbára o ẹ̀yin èèyàn àwọn Fulani darandaran ọ̀gànjọ́ òru ló kù tí wọ́n lọ ń da ẹran nínú oko Ọlọ́run ló ní káwọn aráàlú yìí kí wọ́n ṣe security fúnra wọn ṣe mọ̀ pé nǹkan tó lóye Sunday Igboho dẹ̀ ń sọ náà lélẹ̀. kágbára lọ́wọ́ Fulani gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security rẹ̀ fúnra wa àdéhìí àti dóde ẹnìkankan àdéhìí àti dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan sí bíbẹ̀ kọ́ Fulani wà wulẹ̀ wa lọ́wọ́ wa. àwọn kan bu wọn pè ní ẹlẹ́nu ń já wáyà. n tà ń sọ̀rọ̀ o ẹnu ń já wáyà fẹnu gba nation tí n bá pè ní ẹnu ń já wáyà mi ìsọjú. ṣé nígbà tí wọ́n bá jẹ gbogbo èrè oko tán mílíọ̀nù táwọn àgbẹ̀ yìí tí wọ́n fi ń ṣiṣẹ́ nínú oko tí wọ́n gbogbo ẹ̀ wọ́n run gbogbo ẹ̀ pátá tó ṣégbà yẹn látò mọ̀ pé nǹkan ṣe wá lórí lílẹ̀ Yorùbá ṣe mọ̀ pé lọ́jọ́ sí lọ̀gá ológun jáde tí wọ́n sọ̀rọ̀ pé àwọn àgbẹ̀ wọ́n nídìí ìgbẹ́ màálù láti fi ṣe manure àwọn ọmọ Yorùbá bíi òpìtàn ilẹ̀ Yorùbá wọ́n ń pariwo pé àníṣe aláwọ̀ òfẹ́ àwọn màálù yìí nínú oko ìgbẹ́ wọn ò ṣe nǹkan kan fáwọn. Àwọn Fulani ti gba inú igbó tán lẹ̀ Yorùbá. Mo gbọ́ ńgbà tí ọ̀gá ológun ń sọ̀rọ̀ ní fídíò yẹn jáde ní ìjẹta. Wọ́n sọ báwọn ṣe àwọn bandits àwọn kankan táwọn ṣe ní ilẹ̀ Haúsá. Ọ̀rọ̀ méjì mo dì mú bẹ̀ ní àwọn màálù wọ́n yàgbẹ́ àgbẹ̀ nídìí manure màálù náà sì nídìí kó jẹko ọ̀gá ológun. Àwa ò ní ìdìgbẹ́ màálù lọ́dọ̀ tiwa ilẹ̀ tiwa ńlẹ̀ Yorùbá manure ni ẹ lọ sí nígbà mo lọ sí ìlú Ìdànrè ní ìpínlẹ̀ Ondo ìbẹ̀rùkè tó ga jù Nàìjíríà wà wọ́n yẹ fi fertilizer dáko ńbẹ tí òjò bá rọ̀ sí òkè yẹn tó bá wá sàn wálẹ̀ ìní manure rẹ̀ ibẹ̀ sí ni kòkó ti dáa jù ní Nàìjíríà. Àwọn ò ní ìdìgbẹ́ màálù o bọ́tọ̀ màálù à nídìí ẹ̀ à nílò rẹ̀ gẹ́gẹ́ bí manure gẹ́gẹ́ bí ajílẹ̀ à nílò rẹ̀. ẹ̀yin èèyàn eléyìí ti ń lágbára gidi gan bọ̀ báyìí wọ́n tún ti ń bẹ̀rẹ̀ wàhálà míì bọ̀ o. Naija television rẹ̀ tẹ́yìn bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò ọgbọ́n èrò ọkọ̀ tí yín náà sọ sí comment kẹ́ẹ̀dẹ̀ máa fi fọ́nrán fídíò yìí sọwọ́ sí gbogbo àwọn tí ò tí ì rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí tá a bá ṣọ́ra níbi tá à ń bá a lọ yìí tá a bá ṣọ́ra níbi tá à ń bá a lọ yìí wọn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá wà fátàì láti fi dá oko kankan mọ́ torí nígbà tí wọ́n bá da màálù wọnú oko tí màálù jókòó tí màálù sanra ààrẹ Fúlàní ó kó màálù lọ́jà yóò tà yóò pawó sápò yóò lóun jèrè kí ni kó jẹ́ èrè àgbẹ̀ tó gbin oko tí màálù jókòó rẹ̀ ibo ni káàgbẹ̀ ti rówó tí ó fi jẹun níbo ni káàgbẹ̀ ti rówó tí ó fi bọ́mọ níbo ni káàgbẹ̀ ti rówó tí ó fi bọ́yàwó olóyè Sunday Igboho sì ń pariwo tantantan ní gbogbo ìgbà àwọn kan ń pè lẹ́lẹ́nu ń já wáyà wọn ló ń bọ̀ ó ń bọ̀ àwọn náà máa ń dẹ́ẹ̀dẹ́ o ṣebí láyé àtijọ́ Sàǹdà lámọ̀ táwọn Fúlàní àwọn bàbá wa wọ́n gbà tá a gbójú tán ń sọ history fún wa Sàǹdà náà sọ fún wa wípé àwọn Fúlàní fi máa ń da ẹran nínú oko àmọ́ báyìí AK-47 ní ṣó wà lè ṣe ọmọ Yorùbá ló ń da màálù ló ń lo AK-47 láti fi da màálù ṣé wọn ti ní ìdí ní gidi gan ṣe bí bá ṣe gbà tí wọ́n lọ mú tán lọ ṣèkọlù táwọn sójà lọ ṣèkọlù sílé olóyè Sunday Igboho lọ́jọ́ sí wọ́n náà bá illegal ammunitions níbibẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn ò mú kinní kan kí ló fa ammunitions sí ok àwọn Fúlàní tó wá ń gbé AK-47 káàkiri kí ni ká ti pe tiwọn kí ló dé tí wọ́n tí àwọn sójà yóò ti lọ mọ kó gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin èèyàn ọmọ Yorùbá ẹ mọ̀ jẹ́ aronú kọjọ́ tó lọ ẹ wò ẹ jẹ́ mi ó fi fọ́nrán fídíò yìí sílẹ̀ kẹ́yìn náà gbọ́ gbogbo bí àwọn àgbẹ̀ ń ṣe ti ń làmẹ́ǹtì pẹ̀lú bí àwọn Fúlàní ṣe ti da ẹran wọnú oko wọn lọ́gànjọ́ òru Ọlọ́run ló ní kàn ṣe security fúnra ara wọn ẹ jẹ́ fi fọ́nrán fídíò wọn lẹ̀ báyìí kẹ́yìn náà gbọ́ gbogbo nǹkan tó ń sọ. now nígbà tá ní aago kan àbọ̀ la bá wọn màálù inú oko àti inú abà àti inú oko lẹ́sẹ̀ títì láti lé wọn wá bí ìbàyè nísìn
Kilago sọ báyìí nísìnyí bá ń wago. This around after 2:21. Òru ni lánàá wọ́n wá sóko gbogbo kó wọ́n bàjẹ́ tán. Wọ́n tún jí wá lónìí. Àwa ń ṣọ́ wọn. À ń ṣọ́ wọn. Nígbà tá a gbọ́ mú màálù bó ṣe kófìrí wa ló sá. Bilingual. Yeah. Now we met our car. The cows came to our farm by 1:30 a.m. in the midnight, and we pursued them from our farm till we get to their residence. These are the cows. And these are the owner of the cows. We've alerted them, and they are all here. Àwọn tó ní màálù gangan nìyí o. So we are not going to take it easy with them. If you guys not take it, we cause a big problem for them. Kílódé, we be borrowing money, millions of naira. Mama, they be devoring it in the night. In the afternoon, we don't have any rest. Lè sùn lọ́sàn, lè sùn lóru.